kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ 54 sí 57 yẹn kà pé àmọ́ nígbà tí èyí tó lè bàjẹ́ bá gbé àìdíbàjẹ́ wọ̀ tí èyí tó lè kú sì gbé àìkú wọ̀ ìgbà náà ni ọ̀rọ̀ tó ti wà lákọsílẹ̀ máa ṣẹ pé a ti gbé ikú mì títí láé ikú ìṣẹ́gun rẹ̀ dà ikú oró rẹ̀ dà. Ẹ̀ṣẹ̀ ni oró tó mú ikú wá inú òfin sì ni agbára ẹ̀ṣẹ̀ ti ń wá àmọ́ ọpẹ́ ni fún Ọlọ́run nítorí ó ń ṣẹ́gun fún wa nípasẹ̀ Olúwa wa Jésù Kristi. Yes, all of us have the hope now that after death there is hope of resurrection. Gbogbo la ní ìrètí pé lẹ́yìn ikú ìrètí àjíǹde wà. So we all hope to see our Baba once again in paradise on earth here. A náà ní ìrètí pé lọ́jọ́ iwájú a máa rí bàbá wa lẹ́ẹ̀kan sí inú Paradise ní ilẹ̀ ayé ń bí. What you want to bear in mind is that we want to live a good life so that Jehovah God will count us worthy to be in position to witness when Baba is resurrected. Ohun tó yẹ ká ṣe báyìí ni pé ká gbègbè sáyé wa lọ́nà tó jẹ́ pé Jehovah máa kà wá yẹ ká lè pẹ̀lú àwọn tó máa rí tó máa wà ń bẹ́ẹ̀ gbà tí a bá jí bàbá dìde sínú Paradise lórí ilẹ̀ ayé. So we want to put this one in our mind as we bury, as we lay Baba to rest. So a fẹ́ fìyẹn sọ́kàn bá a ti ń gbé bàbá sínú sàréè báyìí. Hold on. Our Father, Jehovah God is your name. We bow our heads for you this afternoon. We thank you so much for the good life that Baba Ayanneye lived while on earth. We thank you so much that he dedicated his life and he served you. We pray that for those of us that are burying him today, let us emulate this aspect of his life and continue to live our own lives in harmony with your will too. So that at the end of the day, all of us will be able to benefit from the hope of resurrection which you have given us. Father, help all of us to cope in this regard so that we continue to do things that are pleasing to you. Count us worthy, Father. Help us so that at the end of the day we will be able to witness such a time when we will see the dead rise up again. This is what we request for this afternoon, Father. Ẹ jẹ́ kí n rí wọn mi ò rójú bàbá mi o. Ẹ jẹ́ kí n rí bàbá o. Kò dá o. Mi ti ẹ̀ rójú wọn. Ní kan ti ṣe ní Ẹ ti ṣe lẹ́bílẹ̀ kan yẹn. láyìn fìdí wọn máa ti Bẹ́ẹ̀ tí wọ́n ẹni tó bojú wẹ̀yìn ò ti ní kán gbé wọn. Mi ò rí bàbá o. bàbá ti Ẹ̀bẹ̀ sí bí service náà ti mọ̀ ní kọ́kọ́ wọ́n ti gbé bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ náà jẹ́ ṣe rí bàbá. Túndé bí ń sìn mi ò rí bàbá. Túndé rárá rárá o rárá bẹ́ẹ̀ yẹn ẹbí ti tó. ibẹ̀ bàtà ń yọ o bàtà ń yọ. Okay. Oh my God.
I can't believe this, man. Oh my God. Oh. What? Oh. Yeah, that's okay. I know. Where's my phone? No one puts neck on your roof and drag it to the kingdom. Never be Hello? My brother. Thank you.